A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè the Nigerian Customs Service (NCS) ti kéde lánàá wípé àwọn ti ṣe ìdáwọ́kọ̀ fún ìpàtẹ ẹ̀dínwó ìrẹsì lẹ́yìn tí wọ́n ní àwọn méje jáde láyé látàrí àpọ̀jù èrò tí yóò mú kí wọ́n máa gun ara wọn mọ́lẹ̀ débi ẹ̀mí fi bọ́ stampede tí ó wáyé ní olú ilé-iṣẹ́ NCS àtijọ́ tí ó wà ní agbègbè Yaba ní ọjọ́ Ẹtì. Chief Superintendent fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tí ó tún jẹ́ agbẹnusọ fún ọ̀gá àgbà yányán Abdullahi Maiwada ni ó ṣe àfihàn wípé àwọn ti dẹ́kun ìgbésẹ̀ yìí nínú àtẹ̀jáde. NCS ni ó kéde wípé àwọn ń ta ìrẹsì tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn fàyàwọ́ lẹ́dínwó Náírà fún kìlógíráàmù 25 àpò ìrẹsì láti fi mú àdínkù bá ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Ní ọjọ́ Ẹtì ni a gbọ́ wípé aláboyún kan pẹ̀lú àwọn 6 mìíràn di olóògbé lẹ́yìn tí àwọn tí wọ́n fura wípé wọ́n jẹ́ jàǹdùkú gbìyànjú àti fi agídí wọ inú ọgbà NCS ní Yaba. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó bá ìjákulẹ̀ pàdé lánàá bí wọ́n ṣe dé iléeṣẹ́ NCS tí wọ́n ń sọ fún wọn wípé kò sí ìpàtẹ ẹ̀dínwó ìrẹsì mọ́. Nígbà tí akọ̀ròyìn ṣe àbẹ̀wò sí NCS ní Yaba ni wọ́n rí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn. Lára wọn láti rí àgbàlagbà tí wọ́n tò sórí ìlà láti wá ra àpò ìrẹsì níwájú ẹnu ibodè iléeṣẹ́ NCS. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé pẹ̀lú gbogbo ìgbìyànjú òṣìṣẹ́ NCS láti ṣàlàyé fún ọ̀pọ̀ èrò wípé ìrẹsì ti tán ni èrò túbọ̀ ń ya mọ̀rẹ́ sí i. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọ̀kan nínú àwọn èrò tí wọ́n fẹ́ ra ìrẹsì tí orúkọ rẹ̀ ń jẹ́ Tóyìn Ọ̀kẹ́owó ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní aago 8 ni òun ti dé iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ṣùgbọ́n tí wọ́n sọ fún wọn wípé kò sí ìrẹsì mọ́. Ó ní òun kò tíì jẹun láti òwúrọ̀ kí wọ́n bá wọn sọ fún ààrẹ wípé ebi ń pa wọ́n. Ọ̀kẹ́owó tẹ̀síwájú wípé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ní àwọn kò ta ìrẹsì mọ́ nítorí àwọn kan kú sí àkàtà wọn. Ẹgba ni wọ́n fi ń lé wọn kúrò nínú ọgbà. Ebi ń pa òun, gàárì ni òun bù sí omi fún ọmọ lówùúrọ̀ yìí kí ó fi ṣe oúnjẹ òwúrọ̀. Obìnrin mìíràn tí ó pe orúkọ ara rẹ̀ ní Adéṣọlá Ọdẹ́fúnṣọ́ sọ wípé kí wọ́n bá wọn bẹ ẹ̀ṣọ́ aṣọ́bodè kí wọ́n dákun pín ìrẹsì tí ó bá wà nílẹ̀ fún àwọn tí wọ́n ti jí dé ibẹ̀ láti òwúrọ̀. Ó ní àwọn kò tó iye èrò tí ó wá ní ọjọ́ Ẹtì. Ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n fún wa ní ìrẹsì. Aago 5 ìdájí ni òun ti jí dé iléeṣẹ́ NCS. Àwọn kò sùn mọ́jú nítorí ìrẹsì. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ni àjọ NCS ti ṣàlàyé wípé pẹ̀lú ẹ̀dùn ọkàn ni àwọn fi ṣe ìdádúró títa àpò ìrẹsì títí di ìgbà tí àwọn bá rí àlàyé tó kúnná ṣe lórí ìjàmbá tí ó wáyé ní ọjọ́ Ẹtì. Àlàyé náà tẹ̀síwájú wípé aago 8 òwúrọ̀ ni àwọn bẹ̀rẹ̀ pínpín ìrẹsì. Àwọn sì gbádùn ìfọwọ́sowọ́pọ̀ tí àwọn rí gbà láti ọ̀dọ̀ ará ìlú. Àwọn àgbàlagbà àti aláboyún ni àwọn kọ́kọ́ dá lóhùn pẹ̀lú àwọn aláàbọ̀ ara tí wọ́n yọjú síbi ìpàtẹ ìrẹsì. Ṣùgbọ́n wàhálà bẹ́ sílẹ̀ lẹ́yìn aago 5 ìrọ̀lẹ́ tí wọ́n kéde wípé ìrẹsì tó wà nílẹ̀ ti tán, ìyókù di ọjọ́ kejì. Bẹ́ẹ̀ àwọn ti dá ènìyàn tí iye wọn lé ní 5,000 síwájú àkókò yìí lóhùn. Èyí ló mú kí inú bí àwọn èrò bẹ̀rẹ̀ sí lọ tú inú àgbá da gbogbo igi tí àwọn gbégi dínà rú tí àwọn kan fara ṣèṣe bí àwọn kan ṣe jọ́lọ́run nípè. Iléeṣẹ́ aṣọ́bodè ní àwọn fi ẹ̀dùn ọkàn wọn hàn sí àwọn ẹbí tí ó pàdánù ẹni wọn sínú ìjàmbá yìí. Wọ́n ní àwọn ti ń gbé ìgbésẹ̀ láti kàn sí àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fìdí ẹ̀ múlẹ̀
wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 4 tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa ààrẹ gbogboògbò fún agbègbè Umoji ní ìjọba ìbílẹ̀ Àríwá Idemili, olóyè Silas Onyema. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ ọlọ́pàá DSP Tochukwu Ikenga lónìí ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn fijilantí Umoji ni wọ́n rí àwọn afurasí wọ̀nyí mú. Ọjọ́ Ẹtì tí ó kọjá ni wọ́n ṣekú pa olóògbé ní ilé rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé nínú balùwẹ̀ ni wọ́n ti yìnbọn pa olóògbé lẹ́yìn tí wọ́n ti ṣá a ládàá káàkiri ara. Ikenga ní wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti káàdì ATM olóògbé gbà lọ́wọ́ àwọn afurasí, bí ó ti fi kún un wípé níbi wọ́n ti ń kà bòròbòrò ni wọ́n ti dárúkọ àwọn 4 mìíràn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìṣekúpani. Ọlọ́pàá sì ti ń dọdẹ wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ CP Adérẹ̀mí Adéoyè wà ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ayẹyẹ ọdún 14 ìdíje ọlọ́pàá. Níbẹ̀ ni ó ti súré padà sí ìpínlẹ̀ rẹ̀ nígbà tí ó gbọ́ nípa ìṣekúpa tí ó wáyé láti darí ikọ̀ ọlọ́pàá tí yóò ṣe àwárí àwọn oníṣẹ́ ibi. Kọmíṣánná ọlọ́pàá tí ó gbóríyìn fún àwọn ọlọ́pàá Ògidì àti ikọ̀ fijilantí Umoji fún iṣẹ́ takuntakun wọn ti wá darí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn láti rán àwọn olùṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ forensic team lọ sí ibi ìṣẹ̀lẹ̀ yìí fún ìwádìí tó jinlẹ̀. Bákan náà ni ó pàṣẹ fún ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn láti rí i dájú wípé wọ́n mú gbogbo àwọn 4 tí wọ́n fẹsẹ̀ fẹ́ ẹ láti lè mọ ìdí tí wọ́n fi pa olóyè Silas Onyema ní ìpakúpa bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ bí ó ti tọrọ àforíjì lẹ́yìn tí ó sọ wípé ìjọba ààrẹ Bọ́lá Tinubu yọ̀ǹda 30 bílíọ̀nù náírà fún ìjọba ìpínlẹ̀ láti fi gbógun ti ìṣẹ́ òun òṣì tí ó ń bá ọmọ orílẹ̀-èdè fínra. Ìròyìn jábọ̀ wípé níbi ìgbẹ́jọ́ ní ilé ìgbìmọ̀ ni gómìnà àná fún ìpínlẹ̀ Akwa Ibom ti sọ gbangba wípé àwọn gómìnà ìpínlẹ̀ gba owó yìí lọ́wọ́ ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akpabio, ó ní wọ́n gba owó yìí láti inú àpò ìjọba àpapọ̀ láti fi yanjú ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ. Ọjọ́rú ọjọ́ 21 oṣù kejì ọdún 2024 ni Akpabio sọ ọ̀rọ̀ yìí níbi àgbékalẹ̀ ìròyìn lórí ìgbìmọ̀ alápapọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ìṣúná, ètò ọ̀gbìn, ọ̀pọ̀ oúnjẹ, ìfowópamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde láti ọ́fíìsì amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n ti sọ wípé àṣìgbọ́ ni ọ̀rọ̀ Akpabio. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ènìyàn 3 ni a gbọ́ wípé ó jọlọ́run nípè níbi ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ alámòjútó ìrìnnà orí omi LASWA. Wọ́n ní aago 7:17 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ni àwọn gba ìpè pàjáwìrì ọkọ̀ ojú omi tí ààyè èrò inú rẹ̀ kò ju 17 lọ tí wọ́n ń pè ní Olúwaṣèyí Fúnmi, tí èrò 14 wà nínú rẹ̀ ní ìjàmbá ní ojúnà Ìbèṣè sí Ìkòròdú ní ọ̀nà Èbúté Mẹ́ta Ìpakòdó Ìkòròdú tí ó gbéra láti Adas Jetty, ìpínlẹ̀ Èkó. LASWA ní àwọn ìwádìí jẹ́ kí ó di mímọ̀ wípé ọkọ̀ yìí dojú dé bí ọkọ̀ mìíràn tí ó ń sáré ìje ṣe ń bọ̀, tí ó mú kí ìjì pọ̀ lórí omi, tí ó yọrí sí bí ọkọ̀ ṣe dojú dé. Èyí ló mú kí ọkọ̀ kejì sáré lọ Ìbèṣè Jetty láti lọ pè fún ìrànlọ́wọ́. Àwọn òṣìṣẹ́ etí odò ní Ìbèṣè Jetty ni wọ́n kọ́kọ́ yọjú sí ibi ìṣẹ̀lẹ̀ kí òṣìṣẹ́ LASWA tó darapọ̀ mọ́ wọn lójú ẹsẹ̀, tí wọ́n sì rí ènìyàn 11 dóòlà. Wọ́n rí òkú 3 yọ tí wọ́n yọ̀ǹda fún ẹ̀ṣọ́ tó ń ṣàmójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pẹ̀lú iléeṣẹ́ tó ń ṣàmójútó ìlera agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ 2 gẹ́gẹ́ bí wọ́n ṣe pètepèrò rẹ̀
Ní ìpínlẹ̀ Èkó, akọ̀ròyìn ṣe àkíyèsí àwọn olùfẹ̀hónúhàn pẹ̀lú pátákó àti oríṣiríṣi àkọlé ní agbègbè Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Láti aago 7 òwúrọ̀ ni àwọn olùfẹ̀hónúhàn ti ń kóra jọ ní abẹ́ afárá Ìkẹjà pẹ̀lú àkọlé lórí pátákó àti aṣọ ìdánimọ̀ NLC. Síwájú àkókò yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe ìkìlọ̀ wípé àwọn kò fẹ́ ìdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ àti ọrọ̀ ajé nígbà ìfẹ̀hónúhàn. Ìròyìn jábọ̀ wípé àjọ olókoòwò TUC sọ wípé àwọn kò ní darapọ̀ mọ́ àwọn adarí NLC láti bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn. Ìrọ̀lẹ́ àná ni àwọn àjọ òṣìṣẹ́ ní ìpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ tí wọn kò ríbi forí rẹ̀ tì sí. Èyí ló mú kí ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero darí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùfẹ̀hónúhàn lọ sí ilé ìgbìmọ̀ láti lọ fi ẹ̀hónú wọn hàn tako ìṣòro ìgbé ayé tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Oríṣiríṣi àjọ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dúró wámúwámú sí gbogbo ẹnu ibodè àbáwọlé àti àbájáde ilé ìgbìmọ̀, pàápàá jùlọ ilé-iṣẹ́ ìjọba láti lè ṣe àmójútó fún ààbò tó péye. Àjọ òṣìṣẹ́ ṣẹnu gbálágún sí gbogbo ìkìlọ̀ bí ó ti yarí àti gùnlé ìfẹ̀hónúhàn tako ìṣòro tí ọrọ̀ ajé orílẹ̀-èdè ń kojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé darapọ̀ mọ́ àjọ òṣìṣẹ́ lónìí láti ṣe ìfẹ̀hónúhàn lórí bí ètò ọrọ̀ ajé ṣe ń jó iná àjórẹ̀yìn lórílẹ̀-èdè. Gómìnà ní ìṣẹ́ òun òṣì ti jó dé góńgó bí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe rí àǹfààní àti lè bọ́ ara wọn tàbí rí iṣẹ́. Ó wáá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣiṣẹ́ papọ̀ wá ojútùú sí ìṣòro bí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé ohun gbogbo yóò tètè padà bọ̀ sípò. Mákindé fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro yìí kì í ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè. Ó ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí yóò ṣe àdínkù sí ìṣòro tí ará ìlú ń kojú bí ó ti tẹnu mọ́ òfin tí yóò ṣe ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìpèsè iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam kan Idris Tenshi ti tọrọ àforíjì lórí bí ó ti pè fún pípa aya ààrẹ orílẹ̀-èdè Olúrẹ̀mí Tinubu. Bí a kò bá gbàgbé wípé níbi wáàsí ni onímọ̀ Islam yìí ti ṣe àpèjúwe aya ààrẹ gẹ́gẹ́ bí alágbèrè tí ó yẹ kí wọ́n ṣekú pa. Pẹ̀lú èdè Haúsá ni ẹlẹ́sìn yìí fi sọ wípé aláìgbàgbọ́ ni aya ààrẹ, ó wà lára àwọn aláìgbàgbọ́, ó jẹ́ adarí wọn. Ó ní ó wà lára àwọn tí Allah ti pa láṣẹ wípé kí wọ́n ṣekú pa nítorí ó wà lára àwọn adarí aláìnígbàgbọ́. Lẹ́yìn gbólóhùn yìí ni ìtakò wá lóríṣiríṣi sí ẹlẹ́sìn yìí. Ọjọ́ Ẹtì tí ó kọjá ní ẹ̀ka ọ̀dọ́ ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì yarí wípé wọ́n gbọ́dọ̀ fi ọwọ́ ṣìkún òfin mú Tenshi kí wọ́n sì fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́. Wọ́n ní ìjọba àti ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ní kíákíá tako òjíṣẹ́ yìí. Ṣùgbọ́n nínú àfihàn fídíò ni Tenshi ti tọrọ àforíjì lọ́wọ́ aya ààrẹ lórí ọ̀rọ̀ tí ó sọ tako Olúrẹ̀mí Tinubu. Ó ní àṣìsọ pátápátá gbáà ni, òun kò dúró lórí ọ̀rọ̀ tí òun sọ. Àwọn onímọ̀ Islam mìíràn ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìtumọ̀ ẹsẹ̀ Kùránì tí òun sọ̀rọ̀ lé lórí. Ó ní gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara òun kò kọjá àṣìṣe, òun sì ti kó ọ̀rọ̀ òun jẹ. Ó wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí aya ààrẹ dàbí ìyá sí ọ̀pọ̀lọpọ̀ wọn. Àsìkò òṣèlú ti kọjá, ìgbà ìpolongo ìbò ni òun sọ gbólóhùn yìí jáde. Ní báyìí tí Ọlọ́run ti fún Bọ́lá Tinubu ní agbára, àwọn kò ní iyèméjì ju kí àwọn ṣe àtìlẹ́yìn fún un lọ. Kí gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bí nínú ṣe àforíjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.